bàbá rẹ̀ Oriki Offa ẹ bá ń gbé lárugẹ nífẹ̀lẹ́ ìsòpin lágbára Ọlọ́run ọba. Orógbó ló ní ọ̀hún gbogbogbò Àdìó wà obì ló ní ọ̀bí kú dànù ní ṣẹlẹ̀ yìí tán kọ́ ọ̀kan jùlọ nílé ayé ìgbádùn ọdún kan ni ó sì mọ̀ jẹ́. Olówó orí èmi Ajíyá Bọ́lá Adésínà ní yàrá yín ní kápámọ̀ pẹ́ fẹ́ra yín nílé ayé lágbára Ẹlẹ́dùmarè ọba. Bámi Àdìó ọmọ bámi Yúnúsà Bẹ́tírẹ̀ bá ń já mọ́ mi kàn ọmọ ní pé bàbá ẹni tó mọ rírì rẹ̀ ló rán mi wá bí ó ní kì í ọbí ológun kẹ̀kẹ́ ó ní kì í ọbí ọlọ́pọ̀ ọba àbàjẹ́ ó ní ń bá ọdẹ gbàgede bí tó ti bí ọlọ́mọ gangan. Adbuldrafiu Àdìó ó yá dé fìlà jẹ́ àjọdé pálọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. Bàbá rẹ̀ ní tó bá kí bàbá rẹ̀ tí ó bá tàwúrẹ́ bìláìlà sí bọ́bàlù bàbá rẹ̀ yóò ní èmi ò réèyàn tí ó tọ́jú mi náyà mi ọlọ́mọ Àrẹ̀mọ. Àdìó gbéra nílẹ̀ ọdí ìdè ìwọ ní kò bẹ̀rẹ̀ fún lọ́wọ́. Ọmọ Oriki Offa lé ọmọ ẹlẹ́lùbọ̀ ògodo gbéra nílẹ̀ ọdí ìdè yòó ní mọ́lẹ́ ìgbìnjú gbìta níjẹ́ mọ́lẹ́ bàbá ọmọjọmọ́ lọ. Ọmọ ọlọ́fà ọmọjọ ọmọ lálọ́mí ọmọ abíṣújó kan ìjàkadì lóró Ọ̀fà orílẹ̀ ọ̀hún ṣe bórílẹ̀ bàbá tó bí ọlọ́mọ ni ìjà kan èèyàn jà lọ́fà nílé ọ̀la lọ́mí jọ́sí ó sojú ebè ó sì sojú poro nínú oko ó sojú èrè àgbélẹ̀ ìyàrá ó sojú sùn tí porúkú kánú oko ìbá sojú olóko ìbá làwọn Àdìó Bámi Adésínà dákun mọ́ gbọ́ bí mo ti kì ọ́ nígbèjègbèjọ ìbá sojú olóko ìbá làwọn ọmọ gónúgó nìyí mo dáṣà kẹrìírí àkàlà mo rí mo dáṣà kẹ̀mbẹ̀kún ìyẹ̀rọ kí mo rí mo dáṣà lálápá ọ̀làlọ́mí mo rí mo dáṣà lálọ́bẹ̀ sì rọra lámì bẹ́ẹ̀ bá lámì mọ́ jàbẹ́ òjìlẹ̀ lápá mi ọ̀làlọ́mí ọmọ abíṣu dára gbàdá ọ̀kí ọlọ́fà ọmọ abídí ọmẹnu Àdìó ọ̀kí ọlọ́fà lọ́lọ́fà ọ̀làlọ́mí ọlọ́mọ ló kúkú lọ́mọ gbẹ̀ngbẹ̀lẹ̀kú lára yòókù wúdà Adésínà alùkóso nìyí ọlọ́fà ẹgbẹ̀je alùbẹ̀bẹ̀ nìyí ọlọ́fà ẹgbẹ̀fà lé ọmọ alùgbẹ́gbẹ̀jì rírì tí ọlọ́fà ẹgbẹ̀dínlógún ẹ̀yin lọ́mọ àgbáṣe mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí mo sọ nílé ẹ̀yìn jọ́sí ọ̀kan ní mẹ́rin ńlá wa kóhun ò lè dòun kò lè dòkun ọ̀kan ní mágùntàn wa kó ń lọ rẹ̀ gẹ́dọ̀sà ọ̀kan ní mú màlúrọ̀ gbọ̀dọ̀ wa kó ń lọ dágùn lọ́fà ló bá dágùn lọ́fà tán ló dọ̀kọ̀ ṣùgbọ́n láti ṣubú láró èyí ń lọ fàfà pópó mo bọ́ lọ́fìdì mú bàbá yín délé tán wọ́n sọjọ́ múlé wọn kọrin kése mo fẹ́ yín rẹ̀ rálẹ̀ ní sáàlì Ọ̀fà ilé akẹ́bàjẹ́ ló bọ́ ọmọ lọ́fà ọmọjọ jẹ́ tó ìmẹ́rù tó mọ lákàjọ mọ lọ Ọ̀fà ọmọka ẹrú ẹ̀ ló mọ̀ ọ́n ká alùkóso nìyẹn ọlọ́fà ẹgbẹ̀jì alùbẹ̀bẹ̀ nìyẹn ọlọ́fà ẹgbẹ̀fà ńlẹ́dàkùn mọ̀dàgọ́ ọjọ́ Adésínà adúmáradán rẹwà lọ́kùnrin aṣọ́ṣe dédé ara ni bí ó bá ṣe tọ́ mú bí ó bá sọ mú tí ń bẹ láyà àwọn obìnrin àtìlẹ́kẹ̀ tí ń bẹ nídìí ìyàwó Adbuldrafiu bá lẹ́wà ìjọbìnrin lọ Àṣàkẹ́ mo rí bẹ́ẹ̀ ń wò yọ ọ̀wọ́ wí rárá ọ̀pọ̀ ọdún alhamdulilayi mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dùmarè tó ní kọ́ ọ̀tún rọ́dún àkàìmọye èèyàn náà jọ bí yín níjọ́ kan náà tí wọn ò sí nílé ayé mọ́ ọmọ Bámi Oriki Offa dákun mọ́ gbẹ́sẹ̀ nìkọ̀ọ̀kan àánú lálọ́ rí gbà mo bá ọ dúpẹ́ forí bó o bá ti wá wò kọ́ ọpẹ́ nílé ayé tó ọ nígbọ́mọ gbìyànjú nígbọ́mọ sí ikú òníyàn sọnù láàrin wa ọ̀rọ̀ gbogbo tí ń pa lẹ́rìn yín Ọlọ́run wá níjọ́ pa wọlẹ́kún ọmọ ọbẹ̀ níbẹ̀ ṣú àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà abẹ níbẹ̀ rí olú mo ti rí ọ ní ọdún eléyìí yìí náà Àdìó mo ti rí ọ lọ́dún eléyìí yìí náà bó bá tún dá ọmọdún kí n rí ọwọ́ bí ìrọ̀lì ọ nípa rẹ̀ máyé aláṣẹ àtolùdarí Adésínà Yínúsà ńkọ́ iléeṣẹ́ rẹ̀ oníjọ́.
ojú rẹ̀ ò ní fọ́ etí rẹ̀ ò ní di ọ̀rọ̀ gbogbo tí ń pa ọlẹ́rìn ọlọ́run ò ní jó pa àwọn lẹ́kùn ọ̀pọ̀ ọdún. bẹ́tí rẹ̀ bá wá ń já ẹni tó mọ ayé rẹ̀ ló rán mi wá bí. ìyáàfin Èyítáyọ̀ Adébáyọ̀ Lawal ó ní kì ọ́ ní gbẹ̀jẹ̀gbẹ̀jọ ó lọ nínú rẹ̀ ó sì lọ́kàn wọn re ó lọ nífẹ̀ẹ́ léyìí dágbére fàyè lágbára Ẹlẹ́dùmarè ọba ìláyà alára bí kójú ọ̀ṣẹ́ tẹ̀mí tọmọtọmọ ni ọ̀ní kánjú jáde láyé.